رمضان المستبين جاء بالنور المبين مرحبا بالتائبين مرحبا بالعابدين في صلاة الخاشعين في رحاب الذاكرين رمضان 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 القانتين. ẹ̀yin olùtẹ́tíwá lílélẹ́kọ̀ ẹ káàbọ̀ sí orí ètò yín. Eléyìí ni àkànṣe ètò Ramadan yìí tí a mú wá sí etí ìgbọ́yín nínú èdè káàrọ̀-o-jíire. Ẹ̀ka ilẹ̀ Áfíríkà èyí tó ń bẹ ní onislam.net òun ló mú ètò yìí wá sí etí ìgbọ́yín. A kí onímọ̀ ẹ̀rọ Ahmed Farag àti amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ èyí tí orúkọ rẹ̀ jẹ́ Aya Yunus. A kí yín, ẹ ṣeun fún gbogbo ìgbìyànjú èyí tí ẹ ti ń ṣe. Bákan náà ni a kí àwọn onígègé àrà tí wọ́n ń bẹ nílé iṣẹ́ wa onislam.net tí wọ́n ti ń bá wa kọ àwọn oríṣiríṣi nǹkan tá à ń gbé wá fún yín. Báwo ni Ramadan ó ṣe rọrùn? Ramadan ti ọdún tí a wà yìí, ọdún 2013, òun náà ni a ti ń kí yín wípé ìkẹ́ Ọlọ́run ọba ọlá rẹ̀ àti orí ajẹ́ ìjẹ́tàn rẹ̀ kí ó máa bá yín. Nínú ètò wa tí ó kọjá, a sọ nípa nǹkan tí ń jẹ́ Ramadan. Bákan náà ni a ti pe àlejò wá fún wa ní orí ètò yìí láti orílẹ̀-èdè Nàìjíríà, èyí tí bàbá wa Sheikh Mudathir Tijani tí wọ́n bá wa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Ramadan. Nínú ètò tí òní yìí, a fẹ́ sọ̀rọ̀ nípa pé ta ni ẹni tó yẹ kó gba àwẹ̀ gan o. Ṣé àwẹ̀ tí a wí ó ti dọ̀ràn yẹn lórí gbogbo yẹn? Lódodo la mọ̀ pé ọ̀ràn yẹn ni àwẹ̀ jẹ́ lórí gbogbo mùmìnì àti mùmìnà, ṣùgbọ́n ta wá ni ẹni tó yẹ kó gba àwẹ̀? Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ nínú oṣù Ramadan yìí, mùsùlùmí àti mùsùlùmá, ìyẹn múslímù lọ́kùnrin àti múslímù lóbìnrin, lákọ àti lábo, òun ló lẹ́tọ̀ọ́ láti gba àwẹ̀. Ṣùgbọ́n a wá ṣe ètò wípé àkọ́kọ́ ẹni tí làákàyè rẹ̀ bá pé tó jẹ́ pé àlàáfíà ara ń bẹ ní ara rẹ̀ tí ó lè fara gbé àwẹ̀, òun ni àwẹ̀ kọ́kọ́ ṣe ọ̀ranyàn lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, ẹni yìí gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó ti bàlágà, tó jẹ́ pé ó bàlágà. A ní àwẹ̀ tí àwọn ọmọ kékeré wa tí wọ́n fi ń kọ́ ẹ̀sìn, a sọ pé kò ṣe déédé o, torí pé wọ́n ní kékeré òun náà ni mùsùlùmí ti ń kọ́ ọmọ rẹ̀ lásọ̀. Àwọn ọmọ wa, àwọn ògbówẹrẹ wa, ọmọ tó bá bọ́ pèlè ra ìyá rẹ̀ kò ní ṣe aṣọ́rò. Tí a bá fi ẹ̀sìn yé àwọn ọmọ wa, dájúdájú eléyìí yóò fi wọ́n lé ojú ọ̀nà ti Ọlọ́run ọba, yóò sì jẹ́ kí wọ́n mọ ìlànà òjíṣẹ́ ńlá Muhammad, ìkẹ́ Ọlọ́run àti ọlá rẹ̀ kí ó máa bá. Nípa báyìí, ẹni tí ó bá tó jẹ́ àgbàlagbà, tó jẹ́ ó ti bàlágà, tó jẹ́ pé ó ti tó bí ọmọ ọdún 14 tí kò sì sí àìsàn kan tí ń dà á láàmú tàbí tó lè kọ̀ fún un láti gba àwẹ̀, òun náà ni ẹnì kejì tí àwẹ̀ ṣe ọ̀ranyàn lórí rẹ̀. Ẹni ẹlẹ́ẹ̀kẹta, òun náà ni ẹni tó jẹ́ pé kò rin ìrìn àjò, tó jẹ́ pé ìrìn àjò yìí lè jẹ́ ìrìn àjò tí ó ní lára bí 50 máìlì tàbí jù bẹ́ẹ̀ lọ. Gẹ́gẹ́ bí a ti rí pé oríṣiríṣi ìrọ̀rùn ni ó ti wà láyé tá a wà yìí, kí àwẹ̀ yìí má jẹ́ kí ẹni tí ó gba àwẹ̀ yìí kó má jẹ́ ẹni tó wà lórí ìrìn àjò èyí tí ó rẹrù tí ò ní sọ, tí ó dàbẹ̀. Islam ò fẹ́ ìnira fún ni, ẹ̀sìn ìrọ̀rùn, ẹ̀sìn àlàáfíà òun náà ni Islam. Ọlọ́run ò fẹ́ kí a nira wa lára. Bákan náà, nínú ẹni tí ó gba àwẹ̀, nínú ẹni tí ó gba àwẹ̀ tó bá jẹ́ lóbìnrin, kó jẹ́ ẹni tí ò sí nínú ẹni tó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ tí a mọ̀ sí haida, tàbí ẹni tó ń ṣe nífàs lọ́wọ́, ìyẹn ni ẹ̀jẹ̀ ìbímọ. Nípa báyìí, àwọn wo wá ni àwọn tí ààwẹ̀ ò ṣe ọ̀ranyàn lórí wọn tàbí tí a yọ sílẹ̀? Alákọ̀ọ́kọ́ ni ẹni tí kò pé ní làákàyè, bóyá ó jẹ́ wèrè
tàbí ó jẹ́ alámòdì. Eléyìí kí Ọlọ́run ọba kó ṣọ́ wa níbi àìsàn búburú. Ẹ̀sìn àánú ni ẹ̀sìn Islam, ẹ̀sìn àlùbáríkà sì ni. Kò ṣe é ní ọ̀ranyàn fún irú ẹni báyìí láti gba àwẹ̀. Bákan náà ni àwọn ọmọdé tó jẹ́ pé wọn ò tíì bàlágà, àwẹ̀ ò ṣe ọ̀ranyàn fún wọn. Bó tilẹ̀ jẹ́ pé gbígba àwẹ̀ yìí tí à ń pè ní àwẹ̀ ìdajì ọjọ́ ẹ̀kọ́ ni ó jẹ́ fún ọmọ, yóò jẹ́ kó mọ irú ìgbésẹ̀ eléyìí tí ó yẹ kí ó gbé nígbà tí àwọn òbí rẹ̀ bá wà tàbí tí wọ́n bá tún wà, yóò mójú ọ̀nà yìí tí a fi òun lé. Nínú ẹni tí a tún yọ kalẹ̀, òun náà ni àgbàlagbà arúgbó, èyí tó jẹ́ pé àìsàn tó lágbára ó wà ní ara wọn. A yọrú ẹni báyìí kalẹ̀ láti má gba àwẹ̀, nítorí pé ní rọ́pò àwẹ̀ yìí ńṣe ni yóò máa bọ́ aláìní. Bákan náà, obìnrin tó bá ń bẹ nínú oyún tàbí tó ń fún ọmọ lọ́yàn lọ́wọ́, tó jẹ́ pé a ní ìbẹ̀rù pé àwẹ̀ ó lè ṣe àkóbá fún àlàáfíà ara rẹ̀, irú obìnrin báyìí a lè ní kó má gba àwẹ̀. Tàbí obìnrin tó ń bẹ nínú oyún tó jẹ́ pé ó ní àwọn oògùn tó ń lò tí ò bá lò ó lè ṣe àkóbá fún ọmọ inú rẹ̀. Gẹ́gẹ́ bí Imam Malik ṣe sọ, wọ́n ní a gbọ́dọ̀ fi sí ipò ẹlẹ́ẹ̀kẹta tá a dárúkọ, yẹn ní àgbàlagbà tó ń bẹ nínú àìsàn. Irú ipò báyìí ni a fi irú obìnrin náà sí. Bákan náà, Imam Abu Hanifa ó ní tó bá dìgbà tí ààwẹ̀ bá tán kó san ààwẹ̀ rẹ̀ padà, eléyìí yóò máa jẹ́ láàdá fún un. Ọmọdé tí ò bá ìtàn yóò bá àrọ́bá bàbá àtàn ni. Àwọn àáfàá nínú Islam ti ṣe àgbékalẹ̀ nǹkan wọ̀nyí tó sì ti wà nínú àkọkalẹ̀ èyí tí a máa dé bá ní gbogbo ìgbà. Kí a gba ààwẹ̀ ó ní òfin tirẹ̀, kì í ṣe ohun tí a kàn lè máa ṣe ní ọ̀nà tó ń wá. Gbogbo ẹ̀ ló ti ní ìlànà tá a máa tẹ̀lé lẹ́sẹlẹ́sẹ. Ní ara bẹ̀, òun náà ní pé ẹni tó bá tún jẹ́ onírìn àjò, èyí tí a sọ pé tí ìrìn àjò rẹ̀ bá ti ń kọjá 50 máìlì tàbí jù bẹ́ẹ̀ lọ, tí ìnira wà lórí ìrìn àjò yìí, a tún ní ó tún lè ṣínu, tó bá sì yá yóò san ààwẹ̀ rẹ̀ padà. Kì í ṣe ti ìfẹ́ inú o, èyí tá a sọ pé ńgbà tí iléeṣẹ́ onislam.net sọ pé kí onírìn àjò kí ó máa ṣínu, lábàá rìn láti Òṣòdì lọ sí Ajégúnlẹ̀ lánìí wọ́n ti sọ pé ká má gba àwẹ̀. Eléyìí ò rí bẹ́ẹ̀. Èyí tí à ń sọ òun náà ni ẹni tí ìrìn àjò rẹ̀ bá bẹ̀rẹ̀ láti 50 máìlì àti jù bẹ́ẹ̀ lọ, tó sì jẹ́ pé ìnira ó sopọ̀ mọ́ ìrìn àjò èyí tóun kò fẹ́ rìn. Wàdíyòl musawwadun bahrun nada wal karami wal yumnu minni yujadu. Ẹni tí ó tún kàn òun náà ni obìnrin lásìkò tó bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ tàbí lásìkò tí ẹ̀jẹ̀ ìbímọ kò tí ì dá ní ara rẹ̀. Wọ́n ní kó san ààwẹ̀ yìí padà. Lẹ́yìn ìyẹn Ọlọ́run ọba yóò gbà, kí Ọlọ́run ọba kó gba ààwẹ̀ wa. Láti onislam.net ẹ̀ka ètò Áfíríkà, eléyìí tí ẹ máa gbọ́ àwọn èdè oríṣiríṣi nínú èdè ilẹ̀ adúláwọ̀, èdè gẹ́gẹ́ bí Swahili, Amhari, Hausa, Fulani àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àkọjá ìwé wa òun náà ni ètò Yorùbá. Nígbàtí a bá rí bí ẹ ṣe ń gbádùn ètò yìí, látún máa mú mi wá fún yín. Ẹ̀yin olùtẹ́tí wa níbi tóun kẹ́ máa gbọ́ wa, a kí yín ẹ kú dédé àsìkò yìí. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. محمد سيد الكونين والثقلين. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن
ohun tí a ó tún ṣe àgbéyẹ̀wò òun náà ni pé kí ni àwọn nǹkan tó lè jẹ́ kí àwẹ̀ wa kó dúró déédé. Àkọ́kọ́ nú rẹ̀ òun náà ni ká jìnnà sí oúnjẹ mímu àti nǹkan tó dàbí ká máa fa sìgá, eléyìí tí bàbá wa tí a gbà lálejò ní àkọ́kọ́ Sheikh Mudathir Tijani tí wọ́n ti ṣe àlàyé fún wa ní nǹkan bíi ìjẹta. Bákan náà ni a gbọ́dọ̀ jìnnà sí ìbálòpọ̀ láàrin akọ àti abo ní ọ̀sán àwẹ̀, ní gbogbo ọ̀sán àwẹ̀ oṣù Ramadan tàbí àwẹ̀ míì tá a bá gbà, ṣùgbọ́n ti Ramadan ni à ń ṣe àgbéyẹ̀wò rẹ̀ báyìí. Nínú ohun tí a tún rí òun náà ni kí a ní àníyàn tó dára pẹ̀lú àwẹ̀ tí a fẹ́ gbà ká ti dàníyàn àwẹ̀ Ramadan pẹ̀lú ìlànà àṣẹ Ọlọ́run ọba Ìdùmarè, pẹ̀lú pé a fẹ́ fi sin Ọlọ́run ọba, pẹ̀lú pé a fẹ́ fi jùpájúsẹ̀ sílẹ̀ fún Ọlọ́run ọba. Ìpáyà Ọlọ́run ọba ó ṣe pàtàkì ní gbogbo iṣẹ́ tí a bá ṣe nítorí ìtọ́lọ́run ọba, torí ẹni tí ò bá nípáyà Ọlọ́run ọba kò rí ẹrù rẹ̀ dì. Ẹni tó di ẹrù rẹ̀ tí ó pé ní ọ̀dọ̀ Ọlọ́run ọba òun ni ẹni tó bá ń páyà Ọlọ́run ọba ní kọ̀kọ̀ òun gbangba, tó fi Ọlọ́run ọba ṣe àkọ́kọ́ tó fi sí ìgbẹ̀yìn, tó sì mọ̀ pé kò sí ohun tí ẹ̀dá kan tó lè dá ṣe àfi ohun tí Ọlọ́run ọba mi ọba Èdùmàrè tó bá lè dá lára. Ẹ̀yin olùtẹ́tí wa nílé lóko, ẹ jẹ́ ká ṣe àgbéyẹ̀wò kí ni àwọn súnà tí ń bẹ nínú ààwẹ̀. Àkọ́kọ́ ni pé a gbọ́dọ̀ jẹ sààrì kó súnmọ́ àsìkò àlùfájàrí. Kì í ṣe pé kó o ti jẹ sààrì láti bí aago 12 òru kó o ló fẹ́ fi gbààwẹ̀, torí eléyìí ó lè mú ìnira wá, ìnira tí Islam ò fẹ́. A gbọ́dọ̀ torí pé a fẹ́ ṣe tọ́lọ́run ká tún ṣe Ọlọ́run ọba o. Gbogbo ìlànà Ọlọ́run kò sẹ́nìkan tí ó máa gbààwẹ̀ lọ títí tí ò gbọ́dọ̀ dá dúró, tàbí tí ó kóra dúró pé òun ò ní fẹ́yàwó, tàbí tí ó sọ pé láyéláyé òun ò ní mu omi nítorí àti sin Ọlọ́run ọba. Ọlọ́run ọba mi ò fẹ́ bẹ́ẹ̀, kò ṣòro sìn rárá. Wọ́n ní nínú súnà òun náà ni pé ó jẹ sààrì rẹ̀ sì gbọ́dọ̀ súnmọ́ àsìkò àlùfájàrí. Bákan náà ni wọ́n ní kí a yára ṣínu ní àsìkò tí oòrùn bá ti wọ̀. Nínú súnà náà ni ẹ rí i pé Islam rọrùn púpọ̀, kò fi ìnira kankan kan ẹnì kọ̀ọ̀kan, ó fẹ́ kí agbègbè ayé rọrùn. Rahmaka maulana hassin nawayana, Rahmaka maulana hassin nawayana, ajzil atayana ya Rabb ya Rahman, ajzil atayana ya Rabb ya Rahman, Rahmaka maulana حسن نوايانا، رحماك مولانا حسن نوايانا، أجزل عطايانا يا رب يا رحمن، أجزل عطايانا يا رب يا رحمن. Nínú ohun tó tún kàn òun náà ni ká ṣe àdúrà irú ìtí òjíṣẹ́lá Muhammad ìkẹ́ Ọlọ́run ọba àti ọlá rẹ̀ kó máa bá, èyí tí ó máa ń sọ ní àsìkò tí ó bá fẹ́ jẹ sààrì tàbí àsìkò tó bá fẹ́ ṣínu. Ẹ rí i pé àdúrà ẹni tí ó bá gbààwẹ̀ Ọlọ́run ọba máa ń pàtàkì rẹ̀ púpọ̀. Tó o bá fi inú tó o fi bẹ Ọlọ́run ọba kábíyèsí, ìbà Ọlọ́run ọba ìbà Èdùmàrè ọba tẹrẹrẹ kárí ayé, ọba àmì Èdùmàrè yóò gba àdúrà gbogbo wa, gbogbo ohun tó hùn kó kí a lè máa kọjú, gbogbo ohun tó hùn kó lè kojú wa níṣòro. Ọlọ́run ọba Èdùmàrè nìkan ló lè yanjú rẹ̀ ní kíá nígbà tó bá ti bẹ lọ́hùn. Bí ò bá ṣe ní kíákíá àṣe tó bá yá, ṣùgbọ́n Ọlọ́run ọba àlékè ọlá tí ń gba àdúrà ni. Bákan náà wọ́n ní kí á jìnnà sí àwọn ìwà èyí tó tako ààwẹ̀, gẹ́gẹ́ bí ìwà wo bíi ká ṣí amóhùnmáwòrán kalẹ̀ káwò títí ká tiẹ̀ gbàgbé Ọlọ́run ọba. Àwọn ìwòkú ìríkùrí èyí tí wọ́n fi ń hàn kójú òun ni a máa wò, ijó lágbájá ijó tẹ̀mẹ̀dù, ẹ ti mọ bí ẹ ṣe ń wò wọ́n ní gbogbo nǹkan wọ̀nyí la gbọ́dọ̀ jìnnà sí nínú oṣù Ramadan. Wọ́n wá ní ohun tí ó tún jẹ́ kí ó tó tún wà nínú súnà òun náà ni láti máa ṣe iṣẹ́ rere ní àṣẹ làágùn, ká tọrẹ, ká kí ìrun aṣámú, ká ka Kùránì, ká rántí Ọlọ́run ọba ní ọ̀sán òun òru, torí pé ẹ̀dá tó wà tí ò rántí Ọlọ́run ọba, ẹ má jẹ́ kó dìgbà tára ó ní ẹ tó rántí Ọlọ́run ọba. Ẹ rántí ọba àlékè ọlá, ọba tó fún yín lójú, tó fún yín níran láti wò, ọba tó ń pèsè jíjẹ fún yín. Kí ẹ̀dá má retí pé iṣẹ́ ọwọ́ òun ló lè kó dáadáa bá òun. Ká retí pé a gbọ́dọ̀ bẹ Ọlọ́run lórí ìyọ́nú rẹ̀,
eléyìí tí ọba àlekè ọlọ́wọ́ àwọ ọlá rẹ̀ tí ó fi wá ṣe wá láàánú. Ọlọ́run ọba oore rẹ̀ ni a béèrè o nínú oṣù Ramadan, má jẹ́ ká rí ìbínú rẹ̀ Ọlọ́run ọba. Ẹ jẹ́ kí a tún wá béèrè, wọ́n ní kí ni àwọn nǹkan tí máa ń ba ààwẹ̀ jẹ́. Ìlànà Islam sọ fún wa pé nínú ohun tó ń ba ààwẹ̀ jẹ́ bó ṣe wọ́n mọ̀ tó bá mọ̀ọ́mọ̀ tó jẹun tàbí o mumi, ààwẹ̀ rẹ ti bàjẹ́. Bákan náà ni tí o bá mọ̀ọ́mọ̀ tó kọwọ́ bẹnu kó o lè bá a pọ̀ kó o bì jáde, tàbí kéèyàn kó o ha kẹlẹ̀ kó o tún gbé mì nítorí pé o rò pé adùn kan tó wà ń bẹ̀ tó tún fẹ́ gbà nínú rẹ̀, wọ́n ní eléyìí ó lè ba ààwẹ̀ jẹ́ o. himmati 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 da'wati wannabi 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 qudwati walhuda 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 shir'ati wattuqa 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 waddati himmati da'wati wannabi qudwati walhuda shir'ati والتقى والداتي همتي دعوتي والنبي قدوتي والهدى شرعتي والتقى والداتي مرحبا يا شباب مرحبا يا صحاب أنتم كالسحاب في سماء أمتي. nínú ohun tí ó lè ba àwẹ̀ jẹ́ òun náà ni kóbìnrin rí nǹkan oṣù rẹ̀ tàbí kó ṣẹ̀ṣẹ̀ bímọ tí ẹ̀jẹ̀ ò tí ì dá lára rẹ̀, àwọn nǹkan tí ń ba àwẹ̀ jẹ́ ni. Bákan náà ni kí ọmọkùnrin kó rí nǹkan ọkùnrin rẹ̀ yàtọ̀ sí pé ó ṣe ìbálòpọ̀ bóyá tàbí pé ó sùn kó lálàá kó jẹ́ pé nǹkan ọmọkùnrin ó dà jáde ní ara rẹ̀ pẹ̀lú àwọn ojú ọ̀nà bóyá látara ìwòkuwò tàbí nǹkan, gbogbo nǹkan yìí nǹkan tí ń ba àwẹ̀ jẹ́ ni. Ẹlẹ́ẹ̀kejì, àwọn nǹkan wo òun ló jẹ́ pé tí ó bá ṣẹlẹ̀ ó lè ba àwẹ̀ jẹ́. Eléyìí lẹ́ẹ̀ máa gbọ́ láti orí onislam.net ẹ̀ka ti ilẹ̀ Áfíríkà, ibi tí a ti mú ètò ilẹ̀ káàrọ̀ òjìrè wá sí etí ìgbọ́ yín. Atọ́kùn ètò yìí tí òní òun náà ni Muftahu Adéwọlé ọmọ Ọlálẹ́yẹ. Ètò ilẹ̀ Áfíríkà èyí tí onislam.net mú wá sí etí ìgbọ́ yín yóò máa mú àwọn oríṣiríṣi èdè wá sí etí ìgbọ́ yín o, gẹ́gẹ́ bí èdè Swahili, èdè Amhari, èdè Fúlàní, èdè Haúsá, èdè káàrọ̀ òjìrè tí a mọ̀ sí Yorùbá. Òun náà ni a mú wá fún ìgbádùn gbogbo ẹ̀yin olùtẹ́tí wa ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa jákèjádò gbogbo àgbáńlá ayé. Ẹ máa bá wa kálọ lórí ètò yìí o. عزمنا 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 لا يلي ما مروا بالسنين بالجنان 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 الحاني إنها منياتي همتي دعوتي والنبي قدوتي والهدى شرعتي والتقى ودتي همتي دعوتي والنبي قدوتي والهدى شرعتي. Nínú àwọn nǹkan eléyìí tó lè jẹ́ kí ènìyàn ṣe kàfárà nínú àwẹ̀ Ramadan, òun náà ni ẹni tó súnmọ́ obìnrin tó mọ̀ọ́mọ̀ tàbí tí àṣetánì jẹ́ lérè láti súnmọ́ obìnrin. Kí ni nǹkan tí ó fi tánràn rẹ̀? Wọ́n ní ó gbọ́dọ̀ ra ẹrú kó fi okun rẹ̀ sílẹ̀, ìyẹn ni pé kó ríbi tí ènìyàn ti ń ṣerú kó sì sanwó rẹ̀, bó tilẹ̀ jẹ́ pé àsìkò ẹrú kò sí mọ́ ní àsìkò tí a wà yìí. Àwọn àáfàá sọ pé ó lè san gbèsè ńlá tó mú ẹni tó wà lẹ́wọ̀n tó jẹ gbèsè ńlá ó lè fi san láti yọ kúrò nínú rẹ̀. Bákan náà tí ò bá ṣe eléyìí yóò gba ààwẹ̀ oṣù méjì léra wọn. Ẹlẹ́ẹ̀kẹta nínú nǹkan tó fi lè ṣe kàfárà òun náà ni kó fún èèyàn 100 èyí tí a mọ̀ sí 60 ní oúnjẹ èyí tí yóò tó wọn jẹ tí wọn yóò dáadáa, tí èyí ń ṣàjẹfẹnu tí ó mú nǹkan míì lọ́wọ́ o. Wọ́n ní inú nǹkan tí èèyàn fi lè ṣe kàfárà rú ẹ̀ṣẹ̀ yìí nìyí. Tó àwọn ìwà wo òun ni ohun tí kò lè ba àwẹ̀ jẹ́. Assalamu alaykum, assalamu alaykum, assalamu عليكم وصفيها رسول الله تكسبوا مرضات الله وتحبوا بعضكم لله. السلام عليكم السلام
nǹkan tí kò bà àwẹ̀ jẹ́ òun ni bíi kí ẹ̀dá lọ wẹ̀ á lọ wẹ̀ kò bà àwẹ̀ jẹ́ o. Bákan náà ẹni tó fi kòhól tó wọ nǹkan ẹ̀ṣọ́ tàbí tó fi nǹkan tó létíró ojú kò sí nǹkan tó bà àwẹ̀ jẹ́ nínú rẹ̀. Kí ènìyàn kí ó fi ẹnu kò ìyàwó rẹ̀ kó rọra èyí tí a mọ̀ sí kiss téèyàn bá kiss ìyàwó rẹ̀ tí ò ń ṣe pẹ̀lú wípé ó fẹ́ fi ní ìgbádùn kankan gẹ́gẹ́ bí àṣà àwọn tó ń bẹ ní àwọn orílẹ̀-èdè gẹ́gẹ́ bí ilẹ̀ Amẹ́ríkà ilẹ̀ òyìnbó tó yẹ pé bí wọ́n lọ bí iṣẹ́ wọn fẹ́nu kò ìyàwó wọn lẹ́nu tó ti di àṣà tí èyí ṣe pé ìgbádùn kan wà ńbẹ̀ tó fẹ́ mú ńbẹ̀ ní o tí ò sì fọwọ́ kan ibi tí ò dáa lára rẹ̀ wọ́n nírú eléyìí a ṣe àmójúkúrò rẹ̀ kí a fomi ká fi fọ ẹnu tàbí ká fi rin mú kò sí nǹkan tí ó bà àwẹ̀ jẹ́ nínú rẹ̀. Bákan náà téèyàn bá gbé itọ́ mì kò bà àwẹ̀ jẹ́ o torí ọ̀pọ̀lọpọ̀ ńgbà tí ibi tí páyà Ọlọ́run bá dé kò tiẹ̀ fẹ́ gbé tọ́ ẹnu rẹ̀ mì gbogbo eléyìí Ọlọ́run sì ti ṣe àmójúkúrò rẹ̀ fún wa. Wọ́n ní àwọn obìnrin wa ti ń dáná bíi ká wo ọbẹ̀ bíyá iyọ̀ dùn àbí òdùn ká ra mú ahọ́n ẹ̀gbẹ́ ahọ́n kan ká fi kàn án ká fi wo báwo ni ó ṣe rí ká sì tú dànù kò bà àwẹ̀ jẹ́. Ká gba abẹ́rẹ́ kò bà àwẹ̀ jẹ́ o. Ká gbóòórùn fúláwà tàbí ká fi lọ́fíńdà sára eléyìí náà wọ́n ní kò bà àwẹ̀ jẹ́. Kí ẹ̀dá sùn kó rí nǹkan ọmọkùnrin rẹ̀ kó lálàá pé òun ṣubú lé nǹkan tó yàtọ̀ sí tiẹ̀ kí nǹkan wá jáde lára rẹ̀ wọ́n ní eléyìí kò bà àwẹ̀ jẹ́. Kéèyàn gbàgbé kó wá jẹun tàbí kó momi bóyá ó ti wà nínú ìṣesí rẹ̀ pé tó bá ti dé àárẹ̀ nǹkan yìí máa ń ra nǹkan kan jẹ àṣetáni wá gbà á lágbè ló bá jẹun wọ́n ní eléyìí kò bà àwẹ̀ jẹ́. Láì mọ̀ọ́mọ̀ kéèyàn ó bì gẹ́gẹ́ bá a ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ẹni bá mọ̀ọ́mọ̀ bì tó kọwọ́ bọ ẹnu tó bá bì ó ti bà àwẹ̀ rẹ̀ jẹ́ ṣùgbọ́n ẹni tí kò bá ti bì tí kò kọwọ́ bẹnu tí kò mọ̀ọ́mọ̀ eléyìí kò bà àwẹ̀ rẹ̀ jẹ́ o. Ya Nabi salam alayka ya Rasul salam alayka ya Habib salam alayka salawatullah. Irú oníranran àwẹ̀ wo la wá ní o? Àkọ́kọ́ nínú ààwẹ̀ tí a ní òun náà ni ààwẹ̀ ọ̀ranyàn eléyìí tí a rí nínú oṣù Ramadan èyí tí a ń ṣe lọ́wọ́ báyìí. Ẹlẹ́ẹ̀kejì òun ni àwọn nǹkan tá a kọ̀ ìjọ tá a kọ̀ pé a ò gbọ́dọ̀ gba ààwẹ̀ nínú rẹ̀ bá ààwẹ̀ ṣe ní ládá tó yìí àwọn ọjọ́ kan wà tó jẹ́ pé a ò gbọ́dọ̀ gba ààwẹ̀ nínú rẹ̀ òun náà ni ọjọ́ Idil Fitri tàbí Idil Hadia èyí tá à ń pè ní ọdún ńlá àti ọdún kékeré. A gbọ́dọ̀ gbààwẹ̀ ní àwọn ọjọ́ Tashrik ọjọ́ kejì ọjọ́ kẹta àti ọjọ́ kẹrin tó jẹ́ àwọn ọjọ́ tó tẹ̀lé ọdún iléyá. Bákan náà ni obìnrin ò gbọ́dọ̀ fi agídí gbààwẹ̀ tí èyí ṣe àwẹ̀ ọ̀ranyàn kó lóun fẹ́ fi ẹ̀sìn hàn kó wá gbààwẹ̀ nítorí kọ́kọ́ rẹ̀ àwọn obìnrin míì wọ́n lè lò nítorí kọ́kọ́ má bàa súnmọ́ àṣetán àlóhùn gbààwẹ̀ wọ́n ní eléyìí wọ́n ní kò bọ́ sí a ò faramọ́. Èyí tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹta nínú ohun tí a gbà pé kí a máa gbà àwẹ̀ tí wọ́n gbà wá láyè láti gbà òun náà ni àwẹ̀ ọjọ́ 6 nínú oṣù Shawwal. Bákan náà ni àwẹ̀ ọjọ́ Àràfá ìyẹn ni ọjọ́ 9 oṣù Zulhijjah tí ẹni yìí bá jẹ́ ẹni tó ń ṣe hajj òun náà ni a ṣe ní ààyè fún láti gbà á. قلبي حبي خير رسل ربي من به أبصرت دربي يا شفيعي يا رسول الله أيها المختار فينا زادنا الحب حنينا جئتنا بالخير دينا يا ختام المرسلين يا حبيبي يا محمد يا نبي سلام عليك يا رسول سلام عليك. Ẹ̀yin olùtẹ́tí wa ní gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ wa onislam.net ẹ̀ka ti ètò Áfíríkà
òun náà ni ètò yìí ti ń wá sí etí ìgbọ̀yìn àkànṣe ètò Ramadana. Nínú ohun tí a sọ àwọn ọjọ́ èyí tí a tún gbani níyànjú láti máa gba àwẹ̀, òun náà ni àwẹ̀ ọjọ́ 10 oṣù Muharram, tó bá tún ṣeé ṣe ká tún gba ọjọ́ 9 àti ọjọ́ 11 oṣù náà. Ká sì tún máa gbìyànjú láti gba ọ̀pọ̀lọpọ̀ àwẹ̀ oṣù Sha'ban. A ó rí i pé ní àwọn ibòmíràn Rajab àti Sha'ban àti Ramadan wọ́n ń gbà á pọ̀ ni wọ́n ti ṣe é ní ọ̀ranyàn. A kò ní ohun tó burú wà níbẹ̀ torí pé gbogbo ọ̀nà tá a bá fi lè súnmọ́ Ọlọ́run ọba ni, ṣùgbọ́n kì í ṣe ọ̀ranyàn. Èyí tí a ń pè ní àwẹ̀ arúgbó ní orílẹ̀-èdè Nàìjíríà, ọ̀ranyàn kọ́ ló jẹ́ fún wa, ṣùgbọ́n ká rí i pé a gba ọ̀pọ̀lọpọ̀ rẹ̀. Ramadan ni ọ̀ranyàn gangan tí a gbọ́dọ̀ gba gbogbo rẹ̀, ṣùgbọ́n tí a bá tún fi súnmọ́ Ọlọ́run ọba déédéé àti dáadáa ni yóò máa pa ẹ̀ṣẹ̀ rẹ́, yóò sì máa gbéni débi gíga. Gbígba àwẹ̀ nínú oṣù Rajab, Sulqaida àti Sulhijja inú nǹkan tí agbaniníyànjú rẹ̀ ni. Bákan náà ni máa gbàwẹ̀ ọjọ́ Ajé àti ọjọ́ Àlàmísì, eléyìí ni Monday àti Thursday, inú nǹkan tí agbaniníyànjú ni. Bákan náà ni àwọn àfáà tún gbaniníyànjú láti máa gba àwẹ̀ ọjọ́ 13, ọjọ́ 14 àti ọjọ́ 15 gbogbo oṣù ojú ọ̀run. Gbogbo àwọn eléyìí òun náà ni yóò máa jẹ́ ká máa rí ọ̀nà Ọlọ́run ọba, ká máa rí dáadáa láti ọ̀dọ̀ ọba Èdùmàrè. Gbogbo bí ẹ ti ń gbọ́ wa ní inú wa ń dùn. Ẹ máa kọ ìwé sí wa kí ẹ jẹ́ ká mọ̀ báwo ni ẹ ṣe ń gbádùn àwọn ètò yìí. Ètò tó bá yá o, Ọlọ́run ọba lè ṣe á di ètò ńlá ju bí a ṣe dá a sílẹ̀ yìí lọ. onislam.net ẹ̀ka ti ètò Áfíríkà, níbi tí a ti mú àwọn èdè ilẹ̀ adúláwọ̀ wá sí etí ìgbọ̀yín. Atọ́kùn ètò yìí tó kí ní alẹ́ òní, Muftahu Adéwọlé Ọlálẹ́yẹ. Bákan náà ni a kí onímọ̀ ẹ̀rọ Ahmed Farak àti amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀, gbogbo ẹni tó ń gbọ́ ètò wa ní gbogbo ibi tóun kẹ́ máa wà ní àgbáńlá ayé, gbogbo yín ni a kí o. Ìkẹ́ Ọlọ́run ọba àti orí ayé ìjẹtàn rẹ̀ kó máa lágbo àgbé. Ẹ ṣé, ẹ kú ìtẹ́sísí wa. اسمع وابشر يا من تفرح بالهادي واتلو على نشرة في عزك للمولى تمرة وكراك أولى الليل أكبر إنا أعطيناك لكوثر واتباك للهادي تحمد من يتبع ساساد يسير وسماك للباري
سعد سيد وإلى